tó bá fún mi lówó tó kéré nú àwọn ewé nìsan yẹn àwọn ewé yẹn ní owó o tí mọ̀mọ́ yẹn bẹ́ẹ̀ dẹ àwọn pípù yẹn sí yàn ayé tóun ti dá o. Àyìndé ọgọ gbowó tó tó yẹn ń gbà yẹn ṣé bá tó wà ní ṣéjọ́ṣẹ́ẹ̀dì nàbí hòtẹ́ẹ̀lì wo. bàbá àjọ wa mọ́ ojogun ti lé gbà yẹn òǹdógó méjà ní òǹdógó méjà ní. ó kẹ́yìn gbà yẹn ló ṣẹlẹ̀. bàbá kò sí ẹni tí ó mọ̀ ní táìmù tí mo sọ yìí tí bá wà location ṣe táwọn ọ̀rẹ́ mi tá a bá location period yẹn máa mọ̀ fi hàn wọ́n ni pé ẹ̀tún wà láti tó wọlé. everybody gbọ́kàn ń fọ́ ni pé ọ̀rọ̀ yìí bàbá ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀mi sáà ṣe ká láti fún bí 2 weeks nígbà tó di ẹ̀yìn ọ̀sẹ̀ kan ẹnìkan tún pè mí láti Ìbàdàn pé mo wo program ẹ lọ́dọ̀ màmá ẹ̀sà bọ́ọ̀dọ̀ ara àwọn fásitì màmá ni mi bọ̀ àwọ̀ kì í yọjú síta o àdéhùn kan mẹ́ni tájà àwọn náà máa ń pè ní silence watcher ẹnìyẹn fún mi mọ́tò. irọ́ ni o. Big Daddy gbà yẹn. ọgbẹ́ bí olórí ibú. oh my god. ọgbẹ́ bí olórí ibú wọn fún mi Big Daddy mo sọ fún màmá. ìjọ ìrìn mo kàn ní pẹ́ kan ń dàbọ̀ pẹ̀lú Big Daddy ẹni yá. kò tó tí tán bóyá tó di bí ẹ̀yìn bí ìjọ kẹsàn-án màmá kan tún pè mí ní Àyìndé ọgọdà mọ bọ ọmọ ológo tán sọ lọ́wọ́lọ́wọ́ wọ́n fẹ́ fún ẹ nílé àti ilé ń bá dán o. irọ́ ni o. gbirigbirigbirigbiri wọ́n tún ti dọ̀la wọ́n tún fún mi lámbàsádọ̀ kan bá dàn nìyẹn wọ́n tún fún mi ńlẹ̀ mo fi ọlọ́ba búra nínú àwa tán fún lámbàsádọ̀ ní kọ́ńpìnì yẹn èmi mo kéré jù Wàsíù Àyìndé wà ń bẹ̀ Saheed Òṣùpá King Wàsíù Àyìndé Subi Michael Dr. Saheed Òṣùpá mọ̀mọ́ ẹ̀sà bọ́ọ̀dù wóò Àyìndé ọgọ̀ tá lè mínú ogun tí mo dákọ̀ wóò ògo yẹn fọ́hùn. èmi mo kéré jù ń bẹ̀ wọ́n accept mi bẹ́ẹ̀. Ọlọ́run lo ẹ̀sà bọ́ọ̀dù fún yín. òfin ọlọ́ba búra kọ̀tà síbẹ̀ o bóyá tó di ibi ìjọ kèló gangan ó tún ní àwọn farm kìnnì kan nìbàdàn náà farm investment Ọlábànjí bóyá tún báwọn náà ti tún pe màmá nù ẹ̀lú màmí ntẹ́ bá ti lọ́wọ́ sí Ọlọ́run ló lọ́wọ́ sí ọmọ yẹn Àyìndé ọgọ̀ yẹn àwa náà máa like láti fi ṣe ambassador pam Ọlábànjí náà tó ní mọ́ bọ̀ àtúnṣe ìdí pẹ̀lú àwọn náà. ambassador tí mo gbà ń gbà yẹn ìgbàríjọ mo ti ń ṣe fíìmù. àbí fíìmù yìí kọ́ ni. gbogbo ẹ̀ ṣe sáré wọlé gbìrìgbìrìgbìrì lẹ́fù mi ti yàtọ̀ ní industry. lẹ́sẹ̀kẹsẹ̀. price ti change because any film tí mo bá wà ń bẹ̀ tí mo bá participate tí bá post mama máa repost. mama as a blogger everybody mọ̀ pé ó wà very popular. so influence yẹn mo sá gain a lot of things lára mama. àwọn ewé yẹn ò túkùn lọ́rùn mi still o. bóyá tó di táìmù kan tí TikTok dé tí máa kẹ́rù lórí TikTok bẹ́ẹ̀ mo ti rí true colour wọn. ó léyàn kan nú àwọn fans màmá yẹn ó ti adopt mi bí ọmọ báyìí. nínú àwọn ọmọ ewé. Sanko success. bàbá ní jàgbàjàgbà owó àwọn èèyàn ọmọ. màmá dìndí fàmílẹ̀ lọ ni pé ọmọ yìí ọmọ mi ni mo bá ń tọ́jú ẹ̀ wọ́n sì accept mi. wọ́n pọ̀ bẹ́ẹ̀ mẹ́rin tí lè dákọ̀ nínú àwọn ewé o. tí mo dé TikTok báyìí bẹ́ẹ̀ mo ti wá rí true colour àwọn ewé o. kò sí kankan wọn Nàìjíríà Amẹ́ríkà Canada UK Dublin mo ti wá dé TikTok yẹn báyìí tí mo kàn ń ṣe live ọmọ màmí alásàbí ó ti dé bí Àyìndé ti dé bí ìpàrà wọn ti tẹ bèbí ìpàrà wọn ti tẹ mọ àwọn òṣèlú túmọ̀ rẹ̀ ń gbà èmi kàn ń gbà ni màá mọ̀ dúpẹ́ lọ́wọ́ wa ẹsẹ̀ mo dúpẹ́. ó ṣàkúmúlẹ̀tì sínú bẹ̀. ìgbà tó fi di bí ọjọ́ kẹta kẹ́nìkan kan chat mi gbà so fẹ́ gbowó ẹ̀ tó wà lórí TikTok ẹ̀ mọ́ fẹ́ sọ́wọ́ mẹ́mẹ́ ni ó ní lọ tẹ balance ìgbà tí tẹ̀ bá rí $200. bàbá gbà mo ní wọ́n mọ̀ sókè ní kan bí $200 ó lówó ni àwọn lè bọ́ ìgbà yẹn rate sí wa bí 700 ẹnìyẹn mọ̀ fún wa ní 500. lọ́ba bá ń yọ lọ́ba send 100,000 tó tọ́. sọ́wọ́ ni kí ni yóò rẹ̀ bàbá mo takú bẹ́ẹ̀ ni ọ̀pá fíìmù tì. bẹ́ẹ̀ lọ́ra ring light ńlá. wọ́n fún mi lórúkọ tẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tí bá lọ location kan báyìí Àyìndé TikTok Àyìndé wọn pè mí Àyìndé ọgọ̀ Àyìndé TikTok ló kú èmi mọ̀ tí mo rí mẹ́. oh my god. di TikTok nìyẹn so life of Esabod nínú life mi ó di kò kí ń yí àwọn èèyàn sometimes. ẹ jẹ́ kébì náà fi moment kí n fi appreciate ìyá Esabod ní inú ayé yín. shout out to ìyá Esabod God bless you. shout out to gbogbo àwọn ọmọ ewé. àwọn ewé nation. ewé nation. God bless you. ẹ tẹ̀síwájú nínú story yẹn. so bí màmá ṣe gbé mi nìyẹn lóríṣiríṣi there is a lot of people tó ti help mi kí n tó mọ màmá náà tó ń try o but torí pé relationship tẹ́ Esabod lẹ béèrè ni mo fi dákọ̀ tí wọ́n tí n bá tó dákọ̀ ẹlòmíì màmá wá ṣe kinní kan tó jẹ́ miracle tí mo like jù. ìyẹn ìyá Esabod. mo fi Ọlọ́run bá búra táìmù tí wọ́n ń gbé mi gẹ́gẹ́ yẹn industry wa olórí búkún bẹ́ẹ̀ o mi ò sọ́rí láti ṣe o àwọn àgbà òfò kan bẹ ní Yorùbá movie industry yìí o àgbà wọn ò sì lè dalẹ̀ wọ́n padà mọ́ fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì tọrọ mọ́tò fún ọgbẹ̀yìn ayé wọn náà ìwà wèrè ń bẹ lọ́wọ́ wọn
mo ń gbọ́ bí tẹ́ ń bá sórí yẹn lọ. wọ́n dẹ̀ lọ ń chaati màmá lẹ́yìn pé Àyìndé ọ̀gọ̀ tẹ́ ẹ ẹ̀pù yẹn o pé kò wọ́ tẹ o Àyìndé ti lówó ti lọ́lá tẹ́lẹ̀ rẹ mọ́ ẹ̀pù ẹ o kán wá ẹ̀pù àwọn. báwo àwọn èèyàn ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn náà. ibi tí mo sọ fún pé mo lágbọ̀n màmá jẹ́ ìdá kan tẹ́ pé tó o bá nídìí ẹ̀pù ẹ̀ lọ Franklin kò nídìí ẹ̀pù ẹ̀ tọ́lọ̀ bá rán màmá sí ẹ̀wọ̀n ó ṣe tọ́lọ̀ bá rán wọn sí ẹ̀wọ̀n ó blọ́ọ̀kù yẹ̀ dànù ni bọ̀ pé kó wá bá ọmọlàkejì jẹ́ torí pé kán lè ẹ̀pù wọ̀ yẹn màmá yé tiẹ̀ o ẹni yẹn màmá screenshot ẹ̀ fún mi ò ní dáko ẹ̀ kò ní bá ọmọ ayé mo rẹ̀ wẹ́ ni ẹ̀ mo dẹ̀ rẹ́ ẹni yẹn sì kí mi location dọ̀là tá a pàdé o ìpínlẹ̀ ọmọ ológo kinní kan ẹni tó ti lọ bà mí jẹ́ mo ti wá ní ara àwọn ọ̀gá náà ni màmá kí ló wá gbẹ́ngbà rẹ̀ tó tó báyìí pé tó bá gbogbo kan tó màmá níbo ìbí ti blọ́ọ̀kù ẹ̀ ṣá o because èmi fẹ́ kéèyàn wá bá tèèyàn jẹ́ lọ́dọ̀ mi torí pé kí ni tútù yẹn sí màmá ní discipline yẹn bìláìlì àti ẹjọ́ understand so oríṣiríṣi àwọn ògùn àti kọ́lọ̀ mọ́ pàyà yẹn fún mi o wọ́n try. àgbákò èèyàn nìyẹn Esabod bẹ́ẹ̀ ni àlùjọ̀nú èèyàn nìyẹn Esabod àgbákò èèyàn ni kò sí tẹ́nì kankan lè ṣe fẹ́mi èmi ó sọ̀rọ̀ ẹ̀yin ewé ni sọ kò sí tẹ́ ẹ lè ṣe fẹ́mi o èmi ó sọ̀rọ̀ ipe kí n má sọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ ṣe rí ìyẹn Esabod abiyamọ nìyàwó ṣe rí àwọn abiyamọ kan wà tó jẹ́ wípé abiyagba ni wọ́n wò é sabiyamọ ìṣubú ọmọ làkejì wọn mọ́ ń wá kódà ọmọ inú wọn gan bó fẹ́ ṣe dáadáa gan wọn ò ní gbà àwọn abiyamọ àwọn abiyagbanu sẹ́rí gbogbo bí anybody lè bímọ ṣùgbọ́n abiyamọ kò pọ̀ ìyá ò pọ̀ ìyá kò pọ̀ ìyá ọmọ pọ̀ àwọn abiyamọ kan wà tó jẹ́ wípé ọmọ tó bí fúnra wọn ni o ọmọ tó bí nínú wọn ni o bẹ́ẹ̀gbọ́n bá fẹ́ sábúrò lóore wọ́n ní kò gbọ́dọ̀ ṣe báàgbúrò bá fẹ́ sẹ́gbọ́n lóore wọ́n ní kò gbọ́dọ̀ ṣe abiyagba làwọn yẹn ṣùgbọ́n ṣe rí ìyẹn Esabod abiyamọ ni wọ́n láti mú ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ láti pọ̀n sẹ́yìn kò yí sí bẹ́ẹ̀ ni kò yí sí kéèyàn mọ́ ọmọ ọlọ́mọ kéèyàn pọ̀n sẹ́yìn kí mo fẹ́ fàyọ̀ ń gbà mo gbọ́ interview Àyìndé ọ̀gọ̀ yìí orí mi wú mo wò pé ẹ̀dá ló máa ń wojú Ọlọ́run máa ń wọkàn o òun ló sọ pé kọ̀ọ̀rọ̀ wa gangan lọ́lọ́run wò kì í ṣe ojú pé ṣé pé ìyẹn Esabod dáa tó yìí torí gbogbo tá a mọ̀ ń gbọ́ ayá yẹn burú o ìyẹn Esabod burú o ìyẹn Esabod ò náìsí o ìyẹn Esabod ò dá o ìyẹn Esabod blogger ni wọ́n o tọmọ ń sọ̀rọ̀ àwọn èèyàn láì dá o tọmọ ń ṣe gbẹ́ tọmọ ń ṣàwọ̀ o ṣùgbọ́n nígbà tí mo wá wo fídíò Àyìndé Ògan ó jẹ́ ní rìtíǹkì pé ìyá ẹ̀ mọ̀ dá o ìyá gidi mọ̀ níyà jí ìyá alálùbáríkà mọ̀ níyà jí o àṣé ṣé mo pa àwọn kan wà tó yẹ pé wọ́n mọ social media lò tó bá create narrative fún yín báyìí ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ fún yín yóò dàbí kẹ́rẹ́nu kẹ́bẹ́ orí ẹ̀ tó sì jẹ́ wípé nǹkan tó sọ pé ó ṣe kò ṣe ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé tó bá kọ́kọ́ wá sórí social media tó bá wá rojọ́ ọbùn lẹ́yìn yóò sọ̀pọ̀tì ń ta mọ́ ń gbọ́ nípa ìyẹn Esabod ó mọ̀ ń dẹ́kun pẹ̀pẹ́ pé ìyá ẹ̀ bú o ìyá ẹ̀ máa lé o ìyá ẹ̀ máa ṣe kíní kò ṣùgbọ́n ewu nǹkan táyìndé sọ pé ẹ wò bí wọ́n ṣe séǹdì Àyìndé ṣé mo pé tí ìyá Esabod tí wọ́n bá ṣe àwọn oore tó ṣe fáyìndé Ògan ṣé mo pa Àyìndé Ògan Ọlọ́run nìkan ló mọ̀ bí táyìndé Ògan mọ̀ wà báyìí nítorí pé táyìndé Ògan gbẹ́kẹ̀lé pé aláàánú òun rèé o tó mọ̀ ń gbówó fún tó mọ̀ ń bá ṣe fíìmù ìyẹn executive producer rẹ̀ tó mọ̀ ń gbówó fún tó mọ̀ ń bá ṣe fíìmù wọ́n ti kẹ̀yìn wọn síra o Àyìndé Ògan sì ní expectation sí ibòmíì pé bóyá òun expect nǹkan níbòmíì ẹni tó gbọ́kànlé náà nu wọ́n ti dàárín wọn rú tó ti kẹ̀yìn wọn síra o ìgbà náà lọ́nà wa rán ìyẹn Esabod wá sẹ́yìn pángẹ́lì ní ìyẹn Esabod nínú ayé Àyìndé ewa dúró oore tó sáré rí gbà Àyìndé Ògan wá sọ pé àwọn ti fi gbà kan bú ìyẹn Esabod ìgbà míì ẹlòmíì tó máa bú òmò bóyá lánàá rẹ ni ṣọ́ra lórí space social media yìí mọ́jọ báyé rẹ jẹ́ mọ́jọ tí ọ mọ́ jẹ́ kó jẹ́ ẹlòmíì ò rí ọ rí ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ tó sọ fún ó sì kórìíra rẹ kò sì rí ọ rí o ó sì kórìíra rẹ torí wọ́n ti bà ọ́ jẹ́ fún un ìwọ ló wà sẹ́ẹ̀tì english wọ́n ní àwọn olórí ibú lágbájá tàmẹ̀dò ìgbà ó sì mọ̀ bóyá ẹni tó ń bùn bóyá òun làwọn sí ọ láti sí ọ lóore
bó bá jẹ́ pé nígbà tá Àyìndé Ògo ti bú Ìyá Esabod bá pé ya Àyìndé Ògo ti láwọn followers gbà náà ni tó kàn yà lára bó ní ìyá ṣe fẹ́ sí oore tọ́ sí bó ní ìyá ṣe máa sọ pé káwọn ewé kan bless Àyìndé Ògo débi wípé wọ́n wà bless Àyìndé Ògo débi pé wọ́n fún mọ́tò wọ́n fún nílẹ̀ wọ́n fún nílé wọ́n fún lẹ́dọ̀sípẹ́t ẹ wá dún nǹkan tó sáré rí nǹkan tẹ́lòmí ò rí fún 20 years tó ti ń ṣiṣẹ́ Àyìndé Ògo sáré rí ó ní fódìdí ọ̀sẹ̀ méjì lòun sì fi ń receive aláàtì tó ní from because of Alasabi because of kinní kan iye ewé sọ pé ó ní kó bless ẹ̀ sì lè gbọ́ lẹ́nu ìyá òun pé bóyá ó so ògè fẹ́ nìkankan ẹnu ẹ̀dẹ́ láti gbọ́ a gbọ́ pé Ìyá Esabod ṣe oore tó tó bá wọn fáìndé màámi Alasabi God bless you mímọ́ like àwọn ìyá lálùbáríkà báyìí God bless you gbogbo tó tara yín jáde ẹ̀ ní mọ̀kòrò lórí wọn ẹ̀ ní sunkún lórí wọn ìyá mi Ọlọ́run á gbúdọ̀ lọ rẹ̀ mi ẹ̀mí yín á gùn dáadáa ẹ̀ tó bá yẹ pé mi yóò ní gùn báyìí yóò mọ̀ ṣáájú yín lọ ni ẹ ṣe gbogbo tẹ́ máa ń ṣe fáwọn èèyàn àwọn kì í ṣe Àyìndé nìkan ló sọ̀rọ̀ Ìyá Alasabi fún mi dáadáa o ẹnìkan náà wà tó ti sọ̀rọ̀ Ìyá Alasabi fún mi dáadáa pé tó o bá fi lè mọ̀ yáhùn tọ́lọ̀ ń rọ́ yáhùn sí ẹ o ti ṣoríire o bó bá jẹ́ pé pásítọ̀ kan ló gbàdúrà fún ọ ńgbà náà àdúrà ẹ ti gbà o bó bá yẹ pé àáfàá kan ni ló hàn tún fún ọ̀rọ̀ tún ẹ̀ kọ̀ǹfàmù bó bá sì ṣe babaláwo ló fún ọ lọ́sẹ̀ pé bù sórí ọ̀sẹ̀ ń kọ̀ǹfàmù o tó o fi lè rojú rere àánú Ìyá Alasabi gbà wọ́n tún sọ pé àwọn ewé ni sọ̀mọ́ ń bless ẹ jẹ́ bless èmi náà need the blessing o àbí kéèyàn máa ń sọ̀rọ̀ lórí káwọ́dì mọ́ gbé tiẹ̀ lọ but lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn abiyamọ tó jẹ́ pé wọ́n máa pọn ọmọ lọ́mọ bí ìgbà tí wọ́n ń pọn ọmọ wọn òun ló fi jẹ́ wípé kéèyàn mọ nǹkan tó ń ṣe náà kéèyàn mọ̀ ṣe dáadáa bó o ṣe dáadáa yóò wí bó o sì ṣe dàkejì náà yóò wí ẹni tó ṣe dáadáa là ń sọ lónìí o bó bá dọ̀là bí èèyàn bá ṣe búburú tó bá sọ pé ó ṣe búburú àwọn èèyàn máa ní wọ́n fẹ́ ba ayé ẹ̀ jẹ́ nìyí wọ́n fẹ́ tánìsì méjì ẹ̀ nìyí wọ́n fẹ́ bring ẹ̀ down ni kò ṣe dáadáa kò ṣe dáadáa wọ́n á máa wá damage control káàkiri ṣùgbọ́n ẹni tó ṣe dáadáa tó bá ń sọ ní that's nice ṣe kẹ́kọ̀ọ́ ń bẹ káwa náà mọ̀ ṣe dáadáa ní ìgbà tí bàbá Àṣàkẹ́ jáde lọ́dún yẹn nítorí pé bàbá yẹn ṣe dáadáa ẹ ò bá yẹn ṣe ṣùgbà bàbá yẹn fẹ́ẹ́ sọ pé bàbá yẹn yan gidi ní o dáadáa ni bàbá yẹn o ìgbàsígbà ẹ wò bí bàbá yẹn ṣe ráàánú gbà nítorí pé bàbá yẹn ṣe dáadáa nítorí pé yan gidi ni bàbá yẹn a dẹ̀ ti ráwọn tó máa ń sọ ní social media tó jẹ́ wípé wọ́n fẹ́ bá yé ọmọ wọn jẹ́ ni wọn ò contribute success sí ọmọ wọn o ṣùgbọ́n ọgbọ́n tó tún fi máa ọmọ yẹn tún wá fi wèrè sóríire wọ́n tún fẹ́ bring ọmọ down torí kò kàn wọ́n. ká wá kí Ìyá Alasabi nítorí wípé kì í sọmọ tó bí níbi tá a ti ráwọn òbí lórí social media tó jẹ́ pé ọmọ wọn tó fi wèrè sóríire wọ́n ń bring ẹ̀ down wọ́n fẹ́ bà ayé ẹ̀ jẹ́ bó tún pé wọ́n á tún record voice ẹ̀ wọ́n á tún fi sórí social media ibẹ̀ láti rí Ìyá Alasabi tí èsì ọmọ tó bí tó dẹ̀ support ẹ̀ tó pọ̀n tó gbé báyẹn Àyìndé cut so for me o ìmọ̀ràn ọ̀sẹ̀ tó fi wẹ̀ o mi ò máa di o Ìyá Alasabi God bless you mama ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ̀yin ewé nation God bless you ọlọ́run á máa ran gbogbo yín lọ́wọ́ agbára lọ́wọ́ ibi tẹ́ tí mo báyìí àpò yín ò ní gbẹ gbogbo oore tẹ́ ń ṣe fáwọn èèyàn àwọn ọmọ yín náà máa rí nílọ́po bẹ́ẹ̀ ló ṣe máa rí ire o.